Sọ̀rọ̀. Wọ́n ti ń bọ̀. Ẹ kú ẹ kú. Ó yẹ kí àwọn èdè ìjọsìn ọ̀pẹ̀ ó ti dé náà kékeré ni o tí nàìjíríà fi ṣe yí gbà wọ́n náà.
àwa tá à ń ṣe kámẹ́rà máa gbọ́n jù wọ́n lọ wọ́n yẹ̀ wá ń dé sí. gbogbo àwa gan-an a ní professional brain. No, ṣé mi ní kọ́kọ́ ya kìíní náà ni pé bro abeg I don't wan capture you for my shot. Ọwọ́ ajé. Àwọn kọ́ yẹn ò ní ìdí yẹn. Ṣé àwọn ló start ti tó ń darí láàmú tó Ẹ̀gbọ́n pọ̀ wá? ẹ̀sùn sẹ́yìn ẹja mẹ́ǹtì ẹ má bínú. Àwọn ẹ̀dẹ̀ sọ lórí lọ́sọ̀. ẹ ń sọ̀rọ̀ ń background mi fẹ́ láriwo mi fẹ́ kí production mi láriwo. All right, so conclusively, the state government has taken into custody the released pupils and teachers of the Orire kidnap saga, and they have been placed in various buses and would soon be ferried out of the governor's office. So we're waiting live around here to give you details of their exits from the governor's office. So you get